kan wà nínú Al-Qur'an tó bá papọ̀ ó máa já èdè dànù, ó máa já àsàsí dànù, ó máa já òṣì dànù. Èmi ò tán ẹ̀ o. Àwọn súra yìí dẹ̀ ní tó bá ń rí mu ní àárọ̀ Friday lásùbà àbí tó ń rí kà ní àárọ̀ Friday every Friday, bóyá ó mú ni bóyá ó ń kà ní bí sí ní láì tààlà ọ̀nà àṣì ní àdúrà yóò kún. Bá mi kọ́ wà ní kan bá ẹ kọ́ Suratul Kahfi ẹyọ kan, wà wá han Suratul wà ka Suratul Fatiha mẹ́ta, Suratul Yasin mẹ́ta, Suratul Muliku mẹ́ta, máa sábẹ̀ every àsùbà Friday, Suratul Kahfi kan, Suratul Yasin mẹ́ta, Suratul Waqi'a mẹ́ta, Suratul Muliku mẹ́ta, máa kà á máa sábẹ̀ kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀ bismillah ta'ala. Tí wọ́n máa ní kó máa bá ẹ kọ́ ọ́ kó máa kà sómi, kó máa mú àbí kó máa fi wẹ̀, máa ṣe méjèèjì bóyá wọ́n bá ẹ̀ hàn ni kó dẹ̀ tún máa sá bismillah ta'ala. Inú ẹ̀ á dùn ayọ̀ á kún. Eléyìí kọjá pé àṣejẹ ìwẹ̀ odò pé kí ni agbára àwọn ìwẹ̀ odò ká gbogbo wèrè yìí mọ́. Orúkọ Ọlọ́run ayé Al-Qur'ani tó jẹ́ tested and confirmed, torí pé inna l-izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ba lónìí. Ẹ ń forí kókó alátakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Ìwọ lọ gbìyànjú àwọn súrà tí mo kọ èyí kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́ ṣọ́ra kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ ìtàn ìkóró bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àti fún àwọn opó àti fún lọ síwájú ẹ̀sìn àti fún ètò mosjid tá ń kọ́ lọ́wọ́ tá fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọ́. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa ẹ má bínú, gbogbo ẹ̀ tẹ́ send message sí wa ẹ rí pé à ń reply late, èrò ló pọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ rí wa náà a wà níbẹ̀ jù Lẹ́kì, àwa Nàìjíríà báyìí báyìí, Mádàgbáyún Òkè Ògùn níbẹ̀ jù Lẹ́kì la wà báyìí bí Bismillah ta'ala ní Ẹlẹ́kọ̀ọ́ side. So àdúrà wa gbà. So ẹ dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdélẹ̀ kẹ́ dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Àwọn product wa ní mo sọ fún ipa láwọn special package tá máa ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀. A ní special package tá ń ṣe fún ẹni tó ń wojú Ọlọ́run bá fọmọ torí ètò ọmọ ó ní the guidance bẹ́ẹ̀ ni tí ó dẹ̀ finú ṣe ohun tó fẹ́yìn gbọ́mọ pọ̀n Bismillah ta'ala. A dẹ̀ ní special package tá tún máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀, ó ti sọra ìdólógógóró, ó ti wò pa aróbòsá ló ń dàún láàmú àbí ìdákọ́lẹ̀ ló ń dàún láàmú àbóhùn ní demand power ni. So àwọn nǹkan tó ń lò bóyá wọ́n mú nǹkan ọmọkùnrin ni a ní package fún, a dẹ̀ ní package fún àwọn ìpèníjà bíi aróbòsá àbí ìdákọ́lẹ̀. Àwọn product wa ni tó wà legit, ẹni tó ní fibroid, ẹni tó ní cancer, ẹni tó ní diabetics àtàwọn àìsàn ńláńlá both natural and spiritual. Ètò àwẹ̀ wà, ètò àdúrà wà tó legit bẹ́ẹ̀ ni láì ní fìtọ̀fọ̀gbẹ́. Ètò sàárà wà tó legit. Àwọn halal powder tún wà tọ́wọ́ ẹ bá tẹ powder wọ̀nyí kì í ṣe oṣólẹ̀, kì í ṣe àwúrẹ́ o, kì í ṣe ẹ̀bẹ̀ àgbà, kì í ṣe ìmùlẹ̀ àgbà o, bẹ́ẹ̀ anybody. Halal powder ní tọ́wọ́ tó bá ń lò solid barrier máa wà between you and evil world Bismillah ta'ala. Wàá rògbò ẹ lò gbogbo kan máa ṣẹ́du wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ try kẹ́ meet wa àbí kẹ́ pè wá lórí phone phone number wa lélẹ́yìí àbí kẹ́ WhatsApp wa lórí number yìí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí +234 810 913 1425. Inna l-izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ káàkiri inú ayé, káàkiri ní India ni, ní China ni, tí mo dẹ̀ gba professor, tí mo gba doctor lé lórí ni, a fi ṣe ìyan ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá ń lé ni, tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà, bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin là lè mi. So Ọlọ́run á gbàdúrà wa. So ẹ WhatsApp wa, a fi ṣe ìyan ọ̀rọ̀ la tuzaku anfusakum huwa a'lamu bimani ittaqa. Má pera ẹni kan Ọlọ́run ọba nìkan, a fi ń ṣe advert ni. Bẹ́ẹ̀ ni káwọn èèyàn mọ̀ pé right way làwọn wà, torí pé kí ni ayé náà ti pé méje òun láti ṣàlàyé ara ẹ. So à ń try àti ṣàlàyé ara wa ni káwọn èèyàn mọ̀ pé right way ṣe yan pé dẹ̀ ṣèyàn bá gbá àwọn èèyàn ń lo product wa àtàwọn nǹkan tá ń kọ́ wọn, wọ́n dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run, à ń gba comment, wọ́n dẹ̀ ń ṣe dáadáa. So ẹ contact wa, ẹ wò dẹ̀ wá ẹ visit wa kó tó di pa máa travel. Àwa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lórí èké nínú ìpèníjà both natural and spiritual problem. Bismillah ta'ala, orúkọ Ọlọ́run bá wà, àwẹ̀ wà, sàárà wà, halal powder wà, àwọn product lóríṣiríṣi wà, àwọn special work wà lórí egbòogi, lórí ọ̀ǹtú ni. Ta ló sọ pé ọ̀ǹtú ò da? Ọ̀ǹtú wà ókè o, àwọn mọ ọ̀ǹtú ní Arab country ńbẹ̀ tá máa ń lò pẹ̀lú safaran. So kò sí apá kan nínú àwọn afá ló condemn ọ̀ǹtú, apá kan nínú wọn approve ẹ̀. Tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀. Kí tàdá ẹ kó ti jẹ́ halal tàdá ni, má dẹ̀jẹ̀ mọ́ tàdá, má da ọtí mọ́ tàdá, má da ẹ̀jẹ̀ láyédẹ̀ mọ́ tàdá. Tí tàdá bá ti mọ́, ẹ máa kọ Al-Qur'ani kẹ́ máa mú lọ mọ̀nà, ẹ máa kọ orúkọ Ọlọ́run kẹ́ máa mú lọ mọ̀nà, torí walillahi al-asma'ul husna. Bẹ́ẹ̀ ni fadi'uhu biha wasaru allazina yulhiduna fi asma'i. So orúkọ Ọlọ́run ọba ló ní orúkọ tó dáa jù, ẹ fi pé ó máa dá a lóhùn. Wa qala rabbukum ud'uni astajib lakum, ó ní ẹ pè mí máa dá yín lóhùn. Ó tún sọ níbi kan náà wa munazzilu minal Qur'ani ma huwa shifaa'un, ó sọ Al-Qur'ani kó máa jẹ́ wòsàn
kó máa jẹ́ ìkẹ́ kó máa jẹ́ àánú fún kí ni o wàrà mọ́tòlélẹ̀ mọ̀mìnín but wala yazidu salimina illa khasara tó o bá ti dá nǹkan aráàmù pọ̀ mọ́ Al-Qur'ani tó ṣàbòsí pẹ̀lú Al-Qur'ani ó yẹ wàá rí pé yóò máa làbí òun ọlọ́run máa dá ọ lóhùn Al-Qur'ani ó máa dáhùn bí sinillahi ta'ala bí akila ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá lóní o masalamu wa ila liqa'i ẹ bá wa dá sí tó mọ́sálásí ta fẹ́.